Ẹgbẹ́jídé ìdùnnú ṣubú láyọ̀ ìwọ táyé ń pọ́n lójú májànsẹ́ mọ́lẹ̀ mọ́ ọ̀nà àbáyọ rẹ̀ ti wà lọ́dọ̀ Alhaji Sulaimanu Ẹgbẹ́jí Elédùà àṣetì ẹ̀. iná ti di ọlọ́jà pẹ̀kọ́rọ̀ kánú oko òjò kàtàkàtà wọ̀ ló ti bá wọn rẹ́yìn ọ̀gbẹ́lẹ̀ Alhaji Sulaimanu Ẹgbẹ́jí gbogbo olùgbòmọ̀sọ́ ojúlówó oníṣègùn ìbílẹ̀ dé ti bélégbodò tẹ́ múyẹ́múyẹ́ agẹ̀sìnjáwé ọ̀dọ́sọ̀ọ̀gùn olóògùn kàǹkàtì kanakana orí ẹ̀ ń fò rákínrákín àgbègbè bẹ́ẹ̀ ń fò rágàjìgì oníṣègùn ìbílẹ̀ ju oníṣègùn ìbílẹ̀ lọ ìwọ tíṣẹ̀ rí ò lọ déédé ìwọ tá ìsàn kan dà láàmú nù àgọ́ ara ìwọ tó ń fọwọ́ sùn nù kiri gbígbẹ ìwọ tó ń ní ìjákulẹ̀ ìwọ tó fẹ́ lọ lóyìnbó tó rọ́nà lọ ìwọ tó rí lẹ́kọ́ ìwọ tó rí nǹkan rẹsẹ̀ rí kàn sí Alhaji Sulaimanu Ẹgbẹ́jí gbogbo Ògbómọ̀ṣọ́ ẹlẹ́yinjú àánú tí bá ní bẹ́lúwa ẹlẹ́yinjú oore tí mẹ́tutù àwọn àgbà Alhaji Sulaimanu Ẹgbẹ́jí ẹ lè pè wọ́n sórí nọ́mbà yìí 08033580664 Alhaji Sulaimanu Ẹgbẹ́jí ẹni kọ̀pẹ́ ìgbàgẹ̀rẹ̀ ní òru ẹni kọ́lé ológbojò ní òtún mọ́. ẹni tó robi sí ọ ni bí ó padà bá. ibi ò ní bá wa tọmọtọmọ. ogun ni mọ̀nà ogun ni mọ̀nà ogun ni o ewé tábà ń bẹ tá a fi sóògùn ewé tábà kìlódó ni mo fẹ́ fi hàn àwọn èèyàn yìí ewé tábà kìlódó ni wọ́n bá ń jáwáyé tábà gidi tábà bílẹ̀ ni òun ni tábà ti jáwáyé kò láǹsẹ̀mù ẹ̀rí pé àwọn kan fẹ́ ṣe alákọ̀wé wò á sì gbogbo kíní ara rẹ̀ àṣẹ ni ẹ̀rí kíní fún tó wà mẹ́yì àṣẹ ni o àgùn àwà fún àwà gùn òun ọba omi tá a bá rí ń bẹ̀ náà là á fún dèdí ẹ̀ náà ní dédé oyin ẹ dán wo ẹ pè mí. kí wọ́n dán wo ewé tábà yìí. ṣùgbọ́n ní measurement àwọn tó máa ń sọ pé oògùn Yorùbá ò ní dosage irọ́ ni o ewé tí Yorùbá bá ti fi òdiwọ̀n sóògùn wọ́n ti mọ̀ pé ewé yẹn ò lágbára kò wà toxic kí ní kàbẹ́tà pé ní toxin ní lọ́dọ̀ àwọn tó mọ̀ nípa ipa ìmọ̀jìnlẹ̀ ìwádìí ewé àtegbò wọ́n wà nínú tolóyìnbó wà ní ti Yorùbá ẹ má bínú ohun ọ̀lọ́léèwé o ṣùgbọ́n òun tí a láti ṣàlàyé rẹ̀ fún àwọn èèyàn wa ni ewé wà toxic nítorí pé ewé kẹta ilé mu tójú yín lè pa bìnàbìnà ni bẹ́ẹ̀ ni wà toxic but oyin tẹ́ fi sí oyin ti detoxify rẹ̀ oyin yẹn gbogbo aburú tí ewé lè ṣe oyin ti mú kú ó ti dín agbára rẹ̀. sẹ́yìn pé ewé náà máa dé ṣúgà ara kù. ewé iná. àwọn tí mo tọ́ ṣúgà ewé mo fọ́ lọ́wọ́ bàbúrà sí ewé tábà yìí a máa detoxify a máa fa toxin ṣùgbọ́n oyin tẹ́ fi sí yẹn oyin gidi yẹn kò ní jẹ́ pé lágbára lórí láti jẹ́ kí ara ó gbòdì lórí ìtọ̀ ṣúgà iṣẹ́ àlàáfíà ni ó ṣe yóò tọ́jú ìtọ̀ ṣúgà sẹ́mi ògùn Yorùbá tó fi lágbára ju ògùn òyìnbó lọ nìyẹn kẹlẹ́ ẹran sí sẹ́pá mo fẹ́ ẹran sí pneumonia ni báyìí mo ṣe bá yín sọ̀rọ̀ yìí mo sì fẹ́ ẹran sí asthma ewé ẹyọkan yìí mo fẹ́ ẹran sí pneumonia mo fẹ́ ẹran sí asthma ṣùgbọ́n ó tún ṣiṣẹ́ ní ìlágbó ara ó ṣiṣẹ́ fún heart ó ṣiṣẹ́ fún ọkàn bẹ́ẹ̀ ni tí ọkàn bá palpitate tí ṣe kú bẹ́ẹ̀ ni jọ pé ìbò náà mo sì sọ tọkàn bá lù kùkùkù kí n mọ ká mọ́ sọ ìbò tí ọkàn bá lù kùkùkù eré iná ó tọ́jú ẹ̀. ó tọ́jú rẹ̀. bẹ́ẹ̀ ni tí ẹ̀ bá ní anxieties kí wọ́n sọ síbílẹ̀ gbọ́dọ̀ káyọ̀ yóò ti já lọ fẹ́ tá à ń pè ní ó yàtọ̀ sára àjíjá lásán o mi àwọn bàbá wa tó dé lóògùn ti mọ tí mò ń sọ òun ìkọ́ wọn lọ́gbọ́n o wọ́n kàn rán wọn létí ni o tẹ̀mù kọ́ àwọn lóògùn ọmọ olóògùn lèmi lè sóògùn ṣùgbọ́n Ọlọ́run olóògùn mo ń tà láti ṣàlàyé fún káàkiri rán àwọn bàbá wa létí táwọn jẹ́ olóògùn lọ́jọ́ gbọ̀ntẹ́ wà nulẹ̀ ilẹ̀ tútù ìní kí àyèyàn máa já pu tẹ́lá sọ wọ́n lára àgbàlagbà pé ilẹ̀ tútù mọ́ yìí ni òun bó ṣe lẹ̀ sílẹ̀ tútù mọ́ wá gbàlagbà ni ilẹ̀ tútù mọ́ ṣe yàn kọ́nà bàbá mi jẹ́ kí n mọ̀ pé ilẹ̀ tútù orí ọkàn òun ní ẹ̀jẹ̀ rúru. gbogbo ẹni tó bá ti ní ẹ̀jẹ̀ rúru bóyá lóòkè àbí lọlẹ̀ ọkàn ti níyọnu. òyìnbó wà nígbà kankan ti níyọnu bí tí ntọ́fà yìí tí ntọ́fà inú wọn máa tọ́jú ẹ̀ wọn à ní tí ìtọ́jú ntọ́fà nǹkan. nísìnyí báyìí nísìnyí lápèjúwe nísìnyí omi gbẹnu mọ́tò ọkọ̀ ti jó jásikẹ́ẹ̀tì. ó ti jó jásikẹ́ẹ̀tì. ìgbà tí ń gbóná lómi gbẹ àwọn arọ mi sí bẹ́ẹ̀ ni ìtọ́jú apatẹ́sẹ̀ ní pẹ̀lú ògùn òyìnbó ṣó ti yá àwọn èèyàn báyìí. bàbá àwọn èèyàn wọ́n yé wọn. àmọ́ ní àná Yorùbá wọ́n kọ́kọ́ sí jásikẹ́ẹ̀tì. bẹ́ẹ̀ni. wọ́tà pọ́ǹpù tó sọ sẹ́lẹ̀ wọ́n tún ṣe.
láì tó wata pọ́ǹpù tó sọ sẹ́lẹ̀ sí tí ò pọ́ǹpù omi mọ́ sí mọ́tò ẹ̀yìn mẹkáníìkì yóò ti yé wọn àwọn ọ̀rọ̀ mi sí mọ́tò tí wọ́n ti rí báyìí tó mọ̀ gbọ́dọ̀ yóò tuntun mi dànù ní. temperature ti high. ẹ ti gẹ̀ tí ń fanu tí ìfúwájú fi ń pa ọ̀pọ̀lọpọ̀ èèyàn nísìnyí tí wọ́n fi sọ pé. wọ́n lè lọ sí kí ló wà ó ti high nù. wọ́n bá lóògùn wàhálà ni wọ́n pè ní hypotension òun náà tó burú jù ṣùgbọ́n ọkàn ní àbàbà agbọ́gbọ́n ń sàn bàbá wa náà jọ wọ́n lóògùn sí ni kò sí tuntun nínú àrùn kò sí tuntun nínú àrùn ètò àbá wájú ó sa èyí sàlùjẹ̀nu ni wọ́n lóògùn sí bàbá mi gbọ́jú bá láyé ó sì ti dàgbà mo rí bó ṣe tọ́jú ara rẹ̀ nígbà tá gbàdé bàbá mi bàbá ìyá mi gbọ́jú bá láyé mo rí bó ṣe tọ́jú ara rẹ̀ níjẹ́ wọ́n sọ fún bàbá ìyá mi pé ọmọ jiyàn mọ́ ìbọn wà ń bẹ̀ bàbá kọ́kọ́ bí lé dókítà yẹn lérè pé ọtọ́ ọmọdún mélòó ọ̀dà akọ̀yọ ọmọdún rẹ̀ lọ́sibítù abilógun ọ̀sán náà ni mo bàbá lọ fún check up wọ́n gbà bọ́mọ́ jiyàn mọ́ tẹ́lẹ̀ bàbá ti ní tọ́ ṣúgà bàbá ìyá mi ní o wàláhì mọ́ fọlọ́ múra sí mo wà bẹ́ẹ̀ bàbá ní bàbá sì jẹ́ nìkan tí mo ń sáwàdà kọ́ lọ́ọ́ mo rí jẹ́ bàbá ìyá mi mọ́ sáwàdà gan wọ́n sì máa bínú náà tí yàrá bá ti sí bínú wọ́n mọ́ sáwàdà gan bàbá ní ọtọ́ ọmọdún mélòó dókítà ọmọ ìtẹ́fẹ́ sọ ó lè tọ́ ọmọdún báyìí wọ́n ní ìyá rẹ̀ tọ́ ọmọdún mélòó wọ́n ní ìyá rẹ̀ àkọ́bí alága máa jọmú bàbá mi ní àkọ́bí mi ìṣẹ̀gbẹ́ ìyá rẹ̀ ìwọ náà lọ́wọ́ gómìnà ní tọ́sùgà ẹni wo ló fi sọ ọmọ yìí èmi náà bá yù jábọ́ lọ níjà rẹ̀ ó sì láṣẹ òtítì mọ́ra fún wọn wọ́n ní bàbá ti fi ìyàwó kéke ìyàwó kéke nǹkan wọ́n tún lò gbó. wọ́n tún lò gbó. wọ́n lẹ́lẹ́rìí mi ẹlẹ́rìí bẹ́ẹ̀bí ọmọ tí bàbá mi yẹ̀gẹ́ bẹ́ẹ̀bí bàbá tún lò ìyàwó kéke gbó. àwọn ìjọba ń gbóyè lẹ̀ ìyẹn tẹ́ni mọ́jà ẹ̀ bá ń gbólẹ̀ 20 years sígbà náà àbò. 20 years sígbà yẹn. mo sì lo ogun tọ́sígbà kankan ní tègbò. bàbá òsì tó ń rìn bàbá ń rìn ní ewu ọkọ̀ bí máa ń purọ́ àwọn náà ń gbọ́ lọ́rùn báyìí tẹ́ ní bàbá ìyá mi kọ́mọ jẹ yẹn mọ́ ó nítọ̀ ṣúgà bàbá nítọ̀ ṣúgà kìnnì bàbá ní ọmọ ìpínyálẹ̀ bí wọ́n gbójú bàbá ń ṣe tọ́jú ara wọn kò sí tuntun lábẹ́ ọ̀run wọ́n tọ́jú pé nítọ̀ ṣúgà kì í sọjọ́ ọkú ọlẹ́jẹ̀ rúru kì í sọjọ́ ọkú àwọn tí fèsì kánsà nu ara rẹ kì í sọjọ́ ọkú olóògùn Yorùbá àwọn ní kòkòrò kan ní ẹgìnì rẹ ó kọ́ í sọjọ́ ọkú sọjọ́ ọkú jàre èèyàn súnmọ́ bàbá ilé kò sẹ́ni tí ò ní village bí fíìmù kẹta àwọn olù village headmaster kálukú wa lóní villagers kẹlẹ bá wọn ẹlẹ bẹ́ẹ̀sì ní village àlọ́ bá wọn aláwọ̀ tọ́wọ́ àbóṣègùn tọ́wọ́ mọ̀ ìwọ́n pọ̀ pé ọ̀ṣọ́ṣà lọ béèrè oògùn tí wọ́n fi ń tọ́jú ara wọn níjọ́un wọ́n sọ fún aráàlú èlé tá à ń sọ yìí kéèyàn mú ewé kó gun omi rẹ̀ wọ́n bá omi kó sì wá ojúde náà lóhun lọ́kọ̀ èèyàn lè sẹ́ tàbí kéèyàn fọwọ́ fún láyé jọ́hun àṣẹ kọ̀ǹkọ̀sọ ni wọ́n ń lò ní afẹ́ fáwọn gbọ́ndà yìí sẹ́yìn àṣẹ nẹ́ẹ̀tì ẹ fún omi ẹ̀ kódà àwọn ọlọ́pàá tó fẹ́ yẹn ní ìṣẹ̀ tán tó ní pàǹtí àmọ́ wà ní oyin náà kí ni àwọn oyin tán fún yẹn ó lè wà ń bẹ̀ ẹ́ fún cold meat lílo rẹ̀ wàá rè o mo fi lé ní dosage gbogbo ògùn láti ní tó wà ti wà toxic ògùn Yorùbá máa ń fún ní dosage o láti rògbò Ìbàdàn náà sẹ́sẹ́ máa mú kọ́ọ̀bù kan láàárọ̀ kọ́ọ̀bù kan lọ́sọ̀ kọ́ọ̀bù kan láàárọ̀ ní dosage ewé tẹ́ fi sẹ́yìn lágbára kò lè pààyàn lára èyí ló di wọn bàbá ti mú jù ìwọ gan ó ló tán lọ sùn ni òṣèlúwa rẹ̀ ní àwọn náà á kọ sí àmì ẹgbẹ́ kọ́sọ́ ìgbòbó la bàbá ti ń drive tó táwọn àwọn plate máa ṣe ìgbìmọ̀ lò bẹ́ẹ̀ ni olóyìn ló ti ṣe ìwọ tó sì rọrùn sùn tipẹ́tipẹ́ káàdì lálẹ́ ìwọ lọ síbi kan alẹ́ wọ́n máa pè máa ṣùgbọ́n àlọ́ òjì àwọn òṣìṣẹ́ gan o àwọn oníṣẹ́ fún heart oníṣẹ́ fún heart gan ìdíyẹ tí máa ní kọ́ àbí wúfẹ́ cough àbí kọ́ àbí pneumonia tàbí kọ̀sátì ẹ̀ mọ́ báyà rẹ̀ ti ń ṣe tàbí wọ́n ti rìn díẹ̀ ilé hẹ́lẹ́ kó bẹ̀rẹ̀ sí nílò wọ́n wá ní òṣùwọ̀n àgbàlagbà báyìí tọmọ 18 years yóò mú síbí kan ọmọdé yóò ti tó 18 years yóò mú ìlàjì síbí ẹ̀mẹ́ta wá ní lílò rẹ̀ lójúmọ́ tó bá jẹ́ pẹ́ni tí kò mọ wa mọ́tò tó bá jẹ́ pẹ́ni tí wọ́n wa mọ́tò ni yóò máa lò ní àárọ̀ kùtùkùtù ní ìdájí yóò lè sinmi 1 hour náà ló fi ṣiṣẹ́ lára èèyàn tán yóò ti balance kò ní sojú fírífírí mọ́ mo bá yẹ pé ní ti ṣiṣẹ́ mọ́tò ni tàbí kọ́ mọ́ lò lọ́sàn-án o gbàtí ọmọ tó gbé níwájú ibi sáré o gbàtí ó pẹ́gbẹ́ jùlọ pa lóògùn kan tí mo lo àyà ọmọ tó ju ọmọ ìsìnkú máa ń la kíkí bọ́ o ṣé wàá rí ewé ìkan náà ewé tábàì aró rẹ̀ lọ jáde la fẹ́ rẹ lónìí. aró rẹ̀ ló jáde la fẹ́ rẹ. ewé tábàì tẹ́ ń wí ó ní ọ̀mùnú rẹ̀ ní ẹ ti rí àṣẹta la bàbá wa ṣe. àṣẹta la bàbá wa fi ṣe. àṣẹta. àṣẹta la bàbá wa fi ṣe. àṣẹta. 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 àṣ
eku tó bá gbé tábà mi. eku tó bá gbé tábà mi. ibẹ̀ náà lóró rẹ̀ ó ti mú. eku tó bá gbé tábà mi bẹ́ẹ̀ lóró rẹ̀ ó ti mú. èyí tó bá gbé tábà mi bẹ́ẹ̀ náà lóró rẹ̀ ó ti mú. ọ̀mùnú rẹ̀ ilé àjà wà á já ọ̀mùnú gbóngbómú. gbóngbómú tí wọ́n máa fi Fúlàní máa fi ewé rẹ̀ sí wàrà ọ̀hún náà lọ́mùnú já sí wà lọ ẹyà àtàrí mẹ́ta mọ́ àwa máa ń sùn ní ogun bàbá mi ni tẹ́ bá ti sùn ní ẹ bá ti fẹ́ lò àsìkò tí a bá ti máa ń ṣe àwọn bí ọba tí wọ́n bá fẹ́ du ọba tàbí wọ́n fẹ́ du baálẹ̀ tàbí wọ́n fẹ́ dupò kan wọ́n bá rí pé ọ̀tá pọ̀ wọ́n á ṣe fún wọn àní kó jí wálé wa ìdájí náà wàá mì èèyàn máa ń mì ni o tẹ́ bá ti wá mì ẹ̀ wà lá epo pupa sí epo pupa lẹ́wọ̀n àfi sóúnjẹ rẹ̀ tẹ́ bá ti mì tẹ́ wà lá epo pupa sí téèyàn bá bí ogun yẹn téèyàn bá lọ́ta dáadáa kéèyàn máa lò ó. ọkùnrin tó lè tàbí elépe tó bá ti dojú iṣẹ́ kò lè gbági mọ́ lò dáadáa kò lè tàtẹ̀kànlẹ̀ ọmọ gbọ̀ngbọ̀ngbọ̀n nǹkan ọmọkùnrin kéré jọjọ rí ẹ lọ́wọ́ àlùjọ gángan ní solution sọ̀rọ̀ rẹ. ó kárí ọkọ mi ohun tí mo ṣe máa ń gbà tiẹ̀ nìyẹn. ó ti yí àwọn ọkùnrin tó ya kìlàlà tá a dá mọ̀ wípé kárakára ní iṣẹ́ àlùjọ gángan náà alcoholic bitters lágọ̀ọ́ ara olómi ẹ̀ wà ọlọ́tí ẹ̀ náà wà méjèèjì ló ń ṣiṣẹ́ bí àrìrà lágọ̀ọ́ ara ó ń mára gbá yagiyagi ó ń fúnni lókun àtagbára tá a nílò láti máa ṣiṣẹ́ akọni bí nǹkan ọmọkùnrin bá kéré jọjọ orí ẹ̀ lọ àlùjọ gángan náà alcoholic bitters ni kò gbẹlura kò dúró déédéé ọ̀pá ìyún náà tọ̀tọ̀ọ̀tọ̀ wà á máa ṣínà bolẹ̀ tàbí elépè nígbà bẹ́ẹ̀ àlùjọ gángan náà alcoholic bitters iléeṣẹ́ suwalok pharmaceutical Nigeria limited tó wà ní number 1 ewu olóye street ìtasọ́ni Ṣàgámù ìpínlẹ̀ Ògùn ló ń produce tó tún pákéjì èrè ẹ̀ nílé ìgbafẹ́ àtàwọn ọjà ńláńlá tó wà lágbègbè rẹ̀ tó ìmọ̀dọ̀ àwọn alágbàtàjà kejìdó Nàìjíríà àlùjọ gángan náà alcoholic bitters ìwọ náà gbẹlura kó gbàgbó kọjá bẹ́ẹ̀. kọ́lé torí ijó gbọ́ àwárí sẹ́sẹ́ kọ́mọ ṣiṣẹ́ kíṣẹ́ o ní ìbá lọ́tà ní ìbá ti ronú síyàn láì tí ì so oògùn náà ni wọ́n máa ní tètè bá rè fún un sí ọ́ ní wọ́n máa gbà. irú èmi ló yẹ kí n lójú bàbá. bẹ́ẹ̀ ta ní báyìí sọ̀tà. lọ́tà bàbá. ẹ̀yọ́nú lásán ni ẹ máa ń lò. ẹ̀yọ́nú ni ẹ máa ń lò. lọ́tà. irú àwọn ọba ló yẹ kó máa lò. ṣé ẹ rí ọ̀tá yàtọ̀ síra wọn nísìnyí báyìí nísìnyí ẹ kí wọ́n máa kìlọ̀ fún àwọn èèyàn wa nísìnyí báyìí nísìnyí bí ìbáṣẹ ni ayé bá ń ṣe èmi tí mo jọ mọ bàbá olóògùn yìí nísìnyí tí ìrẹsì olóògùn kéèyàn kan tó kù mí lójú pé kí ló ṣe fún un ẹ̀ pa ayé ń ṣe ni ayé ń ṣe ni wáyé ọba ṣe ọmọ pé àfa lè yàn bí ọba tí ẹ máa ṣe àfa tí ò ní ẹni tó ń ràn lọ́wọ́ ṣe ẹgbẹ́ ìgbà nìsín ọ̀tá yàtọ̀ sí ọ̀tá kí wọ́n gbọ́ ọ̀jọ̀gbọ́n sọ̀tá ẹni tó wọ́n kọ́ ọ̀jọ̀gbọ́n ni ọmọ wọn padà àfa wọ́n sì mú gbẹ́rẹ́ kan ọ̀ràn o torí bí wọ́n ti mọ ọgbọ́n tí wọ́n dà tó oògùn ó fi kúrò lára rẹ̀ yọ kẹ̀yẹ skills oògùn yẹn nìkan pé yóò gbé kó yẹn èèyàn lè gbogbo ara yẹn tán wọ́n kàn ra fún distance ẹ bá lọ bí odò tí wọ́n ti ṣe à ń pè ní akóòbù bàbá mi náà mọ iná rẹ̀ lábá tàn fún yàn ìyẹn méjì nǹkan tó máa hùn ẹni tó máa wọ́n tọ́jú èmi náà díẹ̀ èmi náà sì gọ̀ ìwọ wọn mẹ́wàá jẹun ṣùgbọ́n amọ́ra wa ẹgbẹ́ ike ẹgbẹ́ lọ́nà kò ní jà ìyá ẹ tó lè jà ẹjà káàdì méjì káàdì ọgbẹ́ ìjàjà ká má jà lọ́dà olóògùn kẹrin pé mi bá olóògùn jà mi bá fà gidi jà pásítọ̀ gidi mi ní bàjà babaláwo gidi mi ní bàjà àwọn ìyá mi ìwájà wọn ìgbé wọn mọ̀ wá kódà kájà bómi náà ṣe jọmọ kékeré yìí bọ́ bá mi jà ń dùn ún bẹ̀rẹ̀ lẹ́lẹ̀ gbéra wa sáré ṣùgbọ́n kí la fẹ́ sáré sí kájọ mọ́ ẹrin lọ́jọ́jẹ́ àyìn lóògùn ìṣe bàbá mi olóògùn ni olóògùn bàbá mi èmi náà gọ ẹnì kan onímọ̀ iṣẹ́ ìṣègùn kọ́ gọ̀ àwọn ọmọ adé fẹ́ kọ́ olóògùn oníjẹ ń kọ́ ọlọ́gbọ̀n kan ọgbọ́n ní oògùn ọ̀jọ̀gbọ́n ní sóògùn ọgbọ́n Yorùbá lélẹ̀ ọgbọ́n Yorùbá lélẹ̀ bẹ́ẹ̀ yẹn bàbá wa rí yẹn pa bóòdù ó ṣe é ṣe àmọ́ fi ṣàwúre tọ́nà bá dí mọ́yàn sẹ́rà wúre tiẹ̀ yàtọ̀ asínà ni sẹ́rí àwọn ọgbọ́n Yorùbá yẹn ó yàtọ̀ síra wọn ọ̀tọ̀ là wúre ẹlòmíì ọ̀rọ̀ rẹ̀ ọ̀jọ̀ máa wúre yóò sọ ma wá owó kò sì ní í ṣiṣẹ́ asínà rẹ̀ kọ́kọ́ wá wọ́n dínà mọ́ ni ó yàtọ̀ sí àwúre gẹ́gẹ́ mi wọ́n dínà mọ́ ni nǹkan atúwọ́ tàbí aya òsì tàbí asínà ó wà lóòótọ́ ó yàtọ̀ síra wọn sẹ́rí asínà lélẹ́yìí asínà léwu tábà yìí ó sì kéèyàn ó lówó kó pè mí téèyàn bá ti láwùrè la tẹ́lẹ̀ ẹlòmíì àwúre rẹ̀ àdámọ́ ni kò ní nìkan wẹsẹ̀ kódà amọ̀sẹ̀lẹ̀ sáwọn gbàtà wà kékeré tí ìyá kan máa ń kiri lọ ìyá kan máa ń yàdọ̀ wa ń ta amásà èmi ni yóò fún lówó èyí sì lówó tí ń fẹ́ra amásà lọ́wọ́ rẹ̀ ṣùgbọ́n nígbà tó yẹ pé àwúre ti wà lára
yóò fún mi lówó kí n bó ra mọ́sàn tí bá ti ṣe lọ́wọ́ yóò kọ́kọ́ rajà lọ́wọ́ rẹ̀ yóò tàtẹ̀ kò ní ìjìnà jẹ́ tàtẹ̀. tí o fi máa tà tán. orúkọ àwúrẹ́ ń bẹ lára tèmi ó sì bá tiẹ̀ mú. èsì oògùn kankan tí ń wẹ̀ gbèsèǹgbà náà ṣùgbọ́n natural àwúrẹ́ ń bẹ lára èmi ò wá tètè mọ̀ àwọn yóò ara mọ́sàn fún mi mọ́sà owó tó fún mi wà fún padà kò tẹ̀ lọ́wọ́ nù ìgbà tí ó bá yẹ ṣe é ṣe yóò ti dé yáyà ọkọ mi mo ṣe àárọ̀ mo ti tà tán tí àwọn tí wọ́n fi lé yóò dòdò èmi ní ọba mi ṣe tó ti ní òun tó wá lọ èyí tètè tà kàn tó bá ti ṣẹ̀ lọ́wọ́ yọ́tà so asínà lélẹ́yìí tọ́nà fi sí fún yàn ìwọ tí wọ́n tilẹ̀kùn oore mọ́ ọ̀lọ́kọ ó ti ti dẹni ọkùnrin ọ̀lọ́kọ wọ́n tìnà mọ́ ni ìwọ tó ń ṣe ọ̀run rajà ń lọ ọ̀rìn tẹ́lẹ̀tẹ́lẹ̀ ọ̀wá lówó lọ ọ̀rìn mọ́ wọ́n tìnà mọ́ ni àwúre kíkàn ọ̀nà dímọ́ ni ìwọ náà ń gbìyànjú ni ọ́ ó ń ṣègùn ni ọ́ ó ló gbogbo àwúre kò ṣiṣẹ́ ẹnìkan ló dínà wọ́n á máa fi ohun ẹnu dínà mọ́ yàn àwọn àgbà máa dínà mọ́ yàn téèyàn bá kọjá ààyè rẹ̀ àwọn èmèrè náà máa dínà mọ́ yàn téèyàn bá kọjá ààyè rẹ̀ oṣègùn náà máa dínà mọ́ yàn béèyàn bá kọjá ààyè rẹ̀ babaláwo náà máa dínà mọ́ yàn èyí náà sì máa dínà mọ́ ara rẹ̀ tí ò ní mọ̀ nípa kó lo aṣọ tí ọ̀bá ara wọ̀ rẹ̀ mu ó lè dínà mọ́ ara rẹ̀ nípa kó bá obìnrin tí ọ̀bá kádàrá rẹ̀ ṣàṣepọ̀ ó lè dínà mọ́ ara rẹ̀ nínú àwọn ìyàwó rẹ̀ tó fẹ́ méjì mẹ́ta mí ń lo àti kádàrá rẹ̀ ọ̀bá téèyàn mu tẹ́sí fi ṣe ìyàwó ọ̀nà ọmọ ẹdí mọ́ yàn o àmọ́ nípa ìgbìyànjú èèyàn ní màlà téèyàn bá jẹ́ gbìyànjú tí bá lo asínà lè tí mo fẹ́ sọ yìí asínà ni mo bá rò kó kọ́ wa asínà ni o asínà ni a sọ asínà àfẹlẹ́ ìsọdún fúnra wa ni àwọn kan wéréǹde tá a lè ṣe nǹkan ọdún ni gift ọdún ni bẹ́ẹ̀ ló sì rí tó bá ti lò pẹ̀lú àṣẹ Ọlọ́run ọlá wípé mi ò purọ́ sí rárá ṣé ẹ rí ewé tábà yìí ẹ lọ rè já ẹ sì jáwé àkókò sí ẹ sì fi epo ọ̀bọ̀ sí ẹ sì fi iyọ̀ sí ẹ wà gómọsẹ àsínà tó jẹ ni ewé àkókò epo ọ̀bọ̀ ewé tábà lájọ pọ̀ nbẹ ẹ sì fi iyọ̀ sí epo ọ̀bọ̀ rẹ̀ ẹjọ́ jẹ́ epo ọ̀bọ̀ tí ń fi mú o wọ́n ń tẹ epo ọ̀bọ̀ bọ̀ o lé epo ọ̀bọ̀ àwọn lẹ́gùnlẹ́jà wọn bá wọn ló kọjá o àwọn náà ń fa ìmọ̀ kan ta ni o tẹ́ bá ti gún tẹ́ fi símú tí ò sẹ́ẹ̀ ẹnìkan ọlọ́rin wá o lọ́pọ̀lọpọ̀ àfáà ní sóògùn torí àwọn àfáà ń jíṣẹ́ wá sí. wọ́n jíṣẹ́ o tó pọ̀. àwọn èmi ò tẹ́ wọ́n sàn jíṣẹ́ wá sí mọ́mọ́. wọ́n ṣe bàbá. nítorí ní mo fi láwọn àfáà ń jíṣẹ́ wá sí ó ní pé ètò àwọn pásítọ̀ ẹ̀yìn ló yí. àbá wọ́n jíṣẹ́. gàrí tí à ń bẹ́ bi tiwa níbi táwọn bàbá àfáà gàrí tí àìwé bí ìdáná gangan ó fi hàn tù. tó dà kọ́ ni wípé tẹ́ẹ̀rí oògùn tí wọ́n sọ lẹ̀wẹ̀rẹ̀ hùn a máa níjọ́ tọrọ ọkàn ni tí a bá mi fi kúrò láyé ọ̀pọ̀lọpọ̀ oògùn ní ọ̀nà tí sọ fún mi tó sì mọ̀ bàbá mi ní máa ń sọ fún mi pé ọba ilẹ̀ kọ́pẹ́ láyé tó ìtọ́ ọmọ ni ọ̀pọ̀ ju tó ọmọ lọ ìtẹ́ bá rántí sọ náà ni bàbá ìyá mi bá tún mọ́ra wa tó ọ̀pọ̀lọpọ̀ oògùn náà ló gbé lọ́rùn nígbà tí ọ̀rọ̀ wọ ọ̀kan tó bàbá ìtọ́rọ̀ bá kàn wọ́n kọ́ yàn ìgbẹ́ngbà ọ̀rọ̀ bá kàn kọ́. ṣùgbọ́n ìta sọ ọ̀rọ̀ kan ni ọ̀rọ̀ pé ìṣe rí mọ sọ́run níwọ̀nba ìgbà tí mo fi máa ń ṣe lójú méjèèjì mo wà family house wa kò sẹ́ni mo gún fún tọ́nà òsì fún o bẹ́ẹ̀ wọ́n kọ yọ̀rọ̀ kọ bí wáyàwó yóò rí yàwó kódà bẹ́ẹ̀ bá lò ó níbi iṣẹ́ rẹ̀ ọ̀nà òsì fún ó gbé ságbé yóò ra gbéga o ẹni tí tó fẹ́ ṣe ìwé ìgbélù tọ́jà pé kì í sọ́wọ́ ayé ọ̀nà ló dí mọ́ tó bá ti lo ọ̀nà òsì fún ẹ̀bùn ọdún ni ọ̀nà òsì fún yàn ọ̀dà púpọ̀ Ọlọ́run ó gbàdúrà wa ẹja wa sọ asínà ọlọ́mọ náà àwọn tí bá ń bẹ lọ́wọ́ ọmọ tárùn ò ṣe o tọ́jà pé wọ́n ayé ni àìrọ́mọbí rẹ̀ sẹ́rí àìrọ́mọbí pọ̀ á sọ̀rọ̀ lórí ẹ̀tọ́ bá yá tó lè fa àìrọ́mọbí pọ̀ fún yàn ẹlòmíì ti ṣẹ́yún rí ẹlòmíì ọ̀mọ̀ọ́mọ̀ ṣẹ́yún ó lóyún àkọ́bí ó wá bàjẹ́ so gbà tó ẹlòmíì wà tó ní ectopic pregnancy oyún yẹn dúró sí ibi okùn tẹ́ arọ́wà máa ń ní fún ara dókítà náà ní ara àwọn òfin tó fìdí múlẹ̀ tàbí ṣẹ́yún nìyẹn tó fún fọ́lẹ́ àti olóyìnbó àti Yorùbá tí wọ́n bá lọ sí hospital tí wọ́n rí pé ectopic pregnancy ní oyún yẹn tó bá ní kó bí kọ́mọ̀ dàgbà sí yọ pa arábìnrin yẹn á fún ní nǹkan tí ó fi fọ àwọn òfin kan tó wà tàbí lè ṣẹ́yún nìyẹn ìyẹn ti pa ṣẹ́yún adá ẹ̀mí ìyá sí ni kódà àwọn máa dùn tó bá rí pé ọmọ yẹn bó ṣe jókòó kọ̀ da táwọn bá ní káwọn du ẹ̀mí ọmọ yọ pa ìyá lára wọ́n ní kọ́ ọmọ máa lọ ìyàwó kù yóò sàbí àmọ́ míì wọ́n wà lára àwọn òfin wa ó ṣe mú òfin tó mẹ́lẹ̀ hà ló méégún nítorí mú àwa náà ló mú lóṣègùn òyìnbó náà òyìnbó náà gbọ́dọ̀ ṣẹ́yún lábàá ní condition
Lawafin herbal mixture. Lawafin ògbókangí egbòogi. Bẹ́ẹ̀ni o. Torofin ní iṣẹ́ Lawafin herbal mixture lágọ̀ọ́ ara. Ó ń yọ ọ̀rọ̀ ara fọ̀dọ̀ tí ara mọ́ kanga. Ìtọ̀ ṣúgà jẹ̀díjẹ̀dí paráàdì tó roni gorogo. Ìfúnpá gíga. Ibà typhoid. Ara ò jí pépé àbí òmókun dáadáa. Ọkùnrin tí ò lè ṣe ṣe akọni. Obìnrin tí ń kó oṣù ẹ̀ ń ṣe ségesège. Lawafin herbal mixture ní kó lò. NAFDAC ìlú ló ń tẹ̀ gbà. Ilé-iṣẹ́ Sulawok Pharmaceutical Nigeria Limited. Ó wà number 1 Ewu Olóyè Street. Ìtasọ́ni Ṣàgámù ìpínlẹ̀ Ògùn ló ń produce ẹ̀. Tó tún package ẹ̀. Ó wà chemist àti pharmacy stores tẹ́ máwọn ilé ìtajà ńláńlá lágbègbè rẹ̀. Lawafin herbal mixture. Kárùn tẹ́ egbògi tó ṣe gbẹ́kẹ̀lé ni ẹ gbà bẹ́ẹ̀. Lawafin herbal mixture ní ẹ rà. Ó ṣe wà ní powder ìyẹ̀fun. Bẹ́ẹ̀ ló wà lólómi. Iṣẹ́ rẹ̀ pé lágọ̀ọ́. Ìwọ ni wọ́n gba láńsẹ̀sì ẹ̀ wọ́n ti fowó láńsẹ̀sì yẹn bẹ́ẹ̀ náà ni ti oníṣègùn bílẹ̀ náà ó tẹ̀yẹ pé oníṣègùn bílẹ̀ lé ẹnì kan fáwọn láńsẹ̀sì lẹ́yìn ọlọ́run oníṣègùn láńsẹ̀sì oníṣègùn sóòrò gbá sí gbàkúgbà oníṣègùn bílẹ̀. a ti ń gbọ́ pé ìjọba àpapọ̀ wípé ní ìlú kọ̀ọ̀kan wọ́n ti fẹ́ máa kọ́ hospital sí àwọn. wọ́n ti ń sọ tipẹ́tipẹ́ bàbá Ọbásanjọ́ ló fẹ́ ṣe ńgbà kan a ṣe wàhálà l'Ábùjá ńgbà náà títí kápẹ́ bàbá tó rí ẹlẹ́kẹta yẹn sí ni àbámọ̀ gbádùn nílẹ̀ Yorùbá pẹ̀lú ogun o bàbá ti National Council of Medicine lẹ̀ tọ́jọ́ ti ogun bílẹ̀ pé gbogbo general hospital náà lámà ní ẹ̀ka sí Nàìjíríà àìlọ́mọ bàbá ó pa ìran Yorùbá lára púpọ̀ ìgbà tí Ọlọ́run fi kíní yẹn sọ́kàn bàbá ó ti jù kápẹ́ kò sí lábẹ́ kádàrá ètò Ọlọ́run ni sẹ́ẹ̀dì ká ní kíní yẹn bá wà yóò ran oníṣègùn bílẹ̀ lọ́wọ́ ṣùgbọ́n tó bá tó wà náà kò lè dàbí. kò lè báwo ló ṣe lè dàbí bàbá. àwọn tí wọ́n máa gbà làwọn oníṣègùn ìbílẹ̀ tọ́lọ́kọ́ léèbó tó máa fi foreign apps treat èèyàn gbádùn mi dára. bàbá ètò fẹ́ dálẹ̀ yìí o ètò fẹ́ dálẹ̀ yìí mo ti rí fìrìfìrì rẹ̀. mo gbọ́. wọ́n ti ní ẹni tí ò bá jẹ́ ológun èyí sọ̀kun orí pé mo gbọ́ ewé. àwọn tó lóògùn ọ̀kàwé irú èmi fẹ́ wí mọ́kànlá fọ́túnẹ́tì mọ́kàn àánú ni mo rí gbàgbọ́ ọlọ́run gbogbo àwọn tí ń ṣe ń bò tí ń ṣe yìí wọn à lóògùn pa sọ́ọ̀ tọrọ dé ẹ̀mọ́ bíbí ẹ̀yin lẹ́jẹ̀ ń sọ̀rọ̀ èmi ìfẹ́ sọ̀rọ̀ ọba ń ṣègùn gangan jẹ́jẹ́ mi mọ̀ ń lọ jẹ́jẹ́ lọ́mọ èkó mi lọ amẹ́ra ọ̀sọ́rọ̀ mi tẹ́ ń sọ. bàbá ọ̀rọ̀ mi wà ń bẹ wọ́n mọ̀ tí ń kọ́. àwọn àgbà ọdẹ lóògùn mo ń sọ nǹkan fún mi tí mo ń sọ yé mi wọ́n máa tura kára mi ní. èmi káwà fọ́túnẹ̀tì ni o kò sábà sẹ́ni tí ó sùn mọ́gbà bí irú mi bẹ́ẹ̀ tí wọ́n mọ̀ jáde báyìí o ọ̀pọ̀ wọn ò tiẹ̀ ní wá bẹ́ẹ̀ gbé kiri ọ̀dọ̀ wọn ní dáhùn bẹ́ẹ̀ rìkọ́dù èèyàn gbọ́ èèyàn bá kọ̀mẹ́ta tó gbúmọ̀ sọ àwọn tí wọ́n pè èmi káwà fọ́túnẹ̀tì ni ẹgbẹ́ kí èso wò lákàtí mọ̀ sọ kò sẹ́ni tí ń mọ̀ nípa ewé àti gbò dáadáa ní tílànà ìbílẹ̀ dọ́kàndọ́kàn tí ẹ wàá máa sọ̀rọ̀ sórí íńtánẹ́ẹ̀tì tábàbáláwo gidi òrìjínà tí a máa sọ ètùtù orí ètùtù ọ̀pọ̀ ẹ̀mí ò ní parọ́ fún yín o ní ìsọmọ́ kò sí rú mi o ní Ọlọ́run nìkan ní èsì o ṣùgbọ́n kò rọrùn àwọn ológun gidi àṣẹ̀ṣẹ̀ kọ́ fún ọmọ jèsè ni tágbàkúrú lọ́dọ̀ oko tó ológun dé ológun bá ń lédè òmìnira ilé mi máa ń sọ fún àwọn bàbá wa tí ń bẹ nílé ológun àmọ́ra wà yẹ̀yẹ̀yẹ̀ yẹ́n bá ṣe pé mi náà ṣe product mọ̀ lólógun ẹ̀gbọ́n mi ìdákọ̀ ògbọ́n ẹnì kankan lábẹ́bẹ́ o. ìdí ẹ̀dákọ̀ ọdún èyí gan ṣùgbọ́n ṣe ológun gidi wọn bẹ̀ ń lé èmi mọ̀ bí wọ́n sọ o àwọn tó lè wo nǹkan spiritually yàtọ̀ sí pé oògùn olóró oògùn orí fọ́ ṣé ẹ rí kí wọ́n fẹ́ gbà yẹ̀ báwọn àkọ́kọ́ wò ní gba illiterate ṣé ẹ rí tí problem wà illiterate sí lolóògùn. wọ́n ti wá sọ pé àwọn ò ní. dísù wúrù wà ẹ báwọn ìjọba náà mọ̀ gbọ́ wa. wọ́n gbọ́ wa. bára wọn bá kò tọrọ iná Yorùbá typical Yorùbá lè mi ìfọwọ́sọ ẹran ìfọwọ́sọ egun ẹran ìfọwọ́sọ typical Yorùbá lè mi ṣé ẹ rí lójú kó ń já sí mi lójú ni pé ṣé kí n sọ̀tọ̀ fún yín ìgbéraga kọ́ Ànábì Muhammad sallallahu alayhi wa sallam ọsọ àdìsí kan sallallahu alayhi wa sallam ìlóje abẹ́ ọ̀rọ̀ yẹn ni mo abẹ́ àdìsí Ànábì ni mo gbọ́ sí mo fi sọ̀rọ̀ ìkéṣe gbéraga pẹ̀lú alikiburi ya olùrọ́bì mẹ́sì fatubi fàtàjẹ́ nẹ́bùnú àwọn tẹ̀kì ìgbéraga Ọlọ́run nìkan la lè fi ròyìn tí ó pọ́nlé èèyàn tó bá gbéraga Ọlọ́run rẹ̀ lẹ̀ ṣùgbọ́n Ànábì Muhammad sẹ́sẹ́ra lórí ìsàlù gẹ́gẹ́ mìíràn sukùn
bọ́lá ń bá ṣe ọ̀rọ̀ fún ọ kìí ṣe owó nìkan lọ́rọ̀ òyìnbó ń pe táwọn ṣe ní intellectual property àjọ ń pè tí ẹ lọ skul mo ti gbàgbé ogún òǹran ogún bíbí tá a jogún tẹnìkan ò lè jogún èmi ò lè jọba sọ owó Ògbómọ̀ṣọ́ ìtawọ̀ jẹ́ náà wà láǹjẹ́ yìí bí ọba bá débẹ̀ tó bá ní tiwa ọ̀ sí àbá abẹ́lẹ́ òun fọba pé kú òun bẹ́ẹ̀ ìjọ méje yóò sì kú fọlọ́gbọ́ra yóò kú bẹ́ẹ̀. yóò kú bẹ́ẹ̀ fọjọ́ méje. ọlọ́mọ wa ní kàní ẹ ní sùúrù yìí tí ìdẹ́bí mọ̀ ń lọ ẹ ní sùúrù ẹ má gbàgbé ẹ fi ọkàn ní ẹ máa lọ sọ yé ni èmi ẹ ṣe gbàgbé rẹ̀ ewé ìsìsì ẹ̀ṣọ́ gbàgbé àtijọ́ ni èyí padà bí ọ̀rọ̀ tí mò ń sọ lọ. mo ní ìṣẹ́ àrùgí mẹ́mínà sùkúrì ìṣàfihàn oore ọlọ́run ọlá ọlọ́run tó ṣe fún ọ ọ̀tọ́ ọlọ́run ṣe fún ọ ara ọpẹ́ ni olóògùn ni bàbá mi. olóògùn bẹ́ẹ̀ ni ẹ̀yin náà olóògùn dẹ̀ lẹ́yìn náà. èmi náà kọ́ díẹ̀ kì í ṣe gbéraga mo ṣàfihàn oore ọlọ́run ni mo sì kọ́fá níwọ̀nba bẹ́ẹ̀ ni kéèyàn ò lè fún mi lójú níwọ̀nba yàtọ̀ sí gbọ́dọ̀ ìrọ̀lẹ́ yẹn kọ́fà kí mọ̀ ṣe fà ká dá fálẹ̀ nìkan ká kì í mo sì mọ babaláwo wàláì wọ́n yìí fi gbéraga o ọlọ́run ní kí n mojú kí n sì mọ òdì bí ọba sí kankan ẹ má wọlé tigi bọ́ àfáà tó ti kọ́ mi kí ló gbọ́ sọ babaláwo gbúdé ìmọ̀ọ́mọ̀ alájọ Rauf Sheikh Abdulrauf babaláwo gbúdé ẹgbẹ́ àdéhùn wò dáadáa àfáà ni àfáà oníràntú ni àfáà oláṣìírí ni àfáà onízàbù ni mo sì kọ́ ẹni bá mọ̀ mi dáadáa ìbí níyàn tó kọ́ àtìrọ̀ mú ni tẹ́ bá ti dé ilé ẹ̀ dá sí ìrẹsì gbéraga. ìwọ táyé ń pọ́n lójú májànsẹ́ mọ́lẹ̀ mọ́ ọ̀nà àbáyọ rẹ̀ ti wà lọ́dọ̀ Alhaji Sulaimanu Ẹgbẹ́jí Elédùà àṣetì ẹ̀. iná ti di ọlọ́jà pẹ̀kọ́rọ̀ kánú oko òjò kàtàkàtà wọ̀ ló ti bá wọn rẹ́yìn ọ̀gbẹ́lẹ̀ Alhaji Sulaimanu Ẹgbẹ́jí gbogbo Ògbómọ̀ṣọ́ ojúlówó oníṣègùn ìbílẹ̀ dé ti bélégbodò tẹ́ múyẹ́múyẹ́ agẹ̀sìnjáwé ọ̀dọ́sọ̀ọ̀gùn olóògùn kàǹkàtì kanakana orí ẹ̀ ń fò rákínrákín àgbègbè bẹ́ẹ̀ ń fò rágàjìgì oníṣègùn ìbílẹ̀ ju oníṣègùn ìbílẹ̀ lọ ìwọ tíṣẹ̀ rí ò lọ déédé ìwọ tá ìsàn kan dà láàmú nù àgọ́ ara ìwọ tó ń fọwọ́ sùn nù gírí gbígbẹ ìwọ tó ń ní ìjákulẹ̀ ìwọ tó fẹ́ lọ lóyìnbó tó rọ́nà lọ ìwọ tó rí lẹ́kọ́ ìwọ tó rí nǹkan rẹsẹ̀ rí kàn sí Alhaji Sulaimanu Ẹgbẹ́jí gbogbo Ògbómọ̀ṣọ́ ẹlẹ́yinjú àánú tí bá ní bẹ́lúwa ẹlẹ́yinjú oore tí mẹ́tutù àwọn àgbà Alhaji Sulaimanu Ẹgbẹ́jí ẹ lè pè wọ́n sórí nọ́mbà yìí 08033580664 Alhaji Sulaimanu Ẹgbẹ́jí ẹni kọ̀pẹ́ ìgbàgẹ̀rẹ̀ ní òru ẹni kọ́lé ológbojò ní òtún mọ́. ẹni tó robi sí ọ ni bí ó padà bá. ibi ò ní bá wa tọmọtọmọ.